èyí làwọn owó tí wọ́n ní Nasiru El-Rufai kó jẹ. nígbà mìíràn ẹni tí èèyàn rò pé òun yóò bá lálùjọ́nnà tàbí ní párádísè iná gidi lèèyàn yóò bá. ọ̀pọ̀ àwọn èèyàn ló ń gbèjà Nasiru El-Rufai, gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀, bó tiẹ̀ jẹ́ pé wọn ò mọ̀ ọ́n rí. ẹlòmíì ò mọ̀ ọ́n rí rárá. ariwo tó ń pa làwọn èèyàn ń gbọ́, tó ń lọgun pé òun kò jalè. lọ́jọ́ tí òun ti ń ṣe iṣẹ́ ìjọba kò sólè nínú ọ̀rọ̀ òun. ẹni bá sì ríbi tí òun ti jalè kó wá sọ ní gbangba tàbí kó nìṣó nílé ẹjọ́, òun ti ṣetán láti dúró níwájú adájọ́ yòówù tí wọ́n bá gbé òun lọ. níbi tí ọ̀rọ̀ dé yìí, ọ̀rọ̀ ìyá kan tó ṣẹ̀ṣẹ̀ ra panla tó fẹ́ fi sebẹ̀ dé láti ọjà ni o. bìrì tó wọlé báyìí láti mú nǹkan, nígbà tí yóò fi padà déta panla ti lọ. ni ìyá bá fi gbé ta, tá ń gbé panla mi o, tá ń gbé panla mi o. ń làwọn èrò bá sáré bẹ̀rẹ̀ sí í péjọ síwájú ilé. ta ni yóò wá jalè ní gbangba yìí? àmọ́ bọ̀rọ̀ ti ń dariwo ní ìyàwó baálẹ̀ bá ẹ̀yìnkùlé wọlé ló bá ń ṣẹ́wọ́ sí ìyá onípanla. nígbà tó dé ọ̀dọ̀ ẹ̀ ló ná panla ẹ̀ sí i. ó ní panla ẹ̀ nìyí, mo sì kó mẹ́rù ni. ló bá bẹ́yìn ìkùlé jáde padà ní kíá. nígbà tí ìyá onípanla sì yọjú sáwọn èrò tí wọ́n fẹ́ máa pariwo olè, ohun tó wí ni pé ẹni gbé panla ti jẹ́wọ́ o. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò pariwo mọ́. pẹ̀lú ẹjọ́ tí wọ́n tò mọ́ El-Rufai lẹ́sẹ̀ yìí, ẹni gbé panla ti jẹ́wọ́ ni o. ó kàn jẹ́ àfàìmọ̀ lọ̀rọ̀ eléyìí ò ní dariwo. tí wọ́n bá ní èèyàn ibi tí pọnmọ́ré bá lùwẹ̀, àwọn olóṣèlú Nàìjíríà ní í jẹ́ bẹ́ẹ̀ púpọ̀ nínú wọn. àbí nígbà tí èèyàn pọnmọ sẹ́yìn tó lóun ń wẹ̀, irú ìwẹ̀ wo lẹni náà yóò wá wẹ̀? àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà níbi tí olè ti máa ń jàre oní nǹkan, àwọn ọ̀mọ̀ràn tí ń sọ tipẹ́ pé bí a kò bá wá ọgbọ́n láti mú kinní náà kúrò, nígbẹ̀yìn ìpalára ẹ̀ ní gbogbo wa yóò máa rù kiri. níbikíbi tí èèyàn bá dojú kọ lórílẹ̀ ayé yìí, kò síbi tí wọn kì í ti pariwo Nàìjíríà pé ìlú àwọn oníbàjẹ́, àwọn oníkọ̀rọ́pṣọ̀n ni. bẹ́ẹ̀ ni ìṣòro wà gan láti sọ pé kinní náà kò rí bẹ́ẹ̀, nítorí bí ẹnìkan bá tilẹ̀ wà tó fẹ́ jiyàn tó sì múra kankan bí ẹlẹ́gùn ṣànpọ̀nná, àwọn ohun tí yóò máa ṣẹlẹ̀ lójú irú ẹni bẹ́ẹ̀ kò ní jẹ́ kó lè wí nǹkan kan. nígbà tí èèyàn bá gbọ́ ohun tí Peter Obi ń sọ nípa El-Rufai, tó ní wọ́n ń fìyà òṣèlú jẹ nítorí pé ó ń ṣe ẹgbẹ́ ADC ni, tàbí tí èèyàn bá rí Àtíkù Abubakar nílé Abubakar Malami tó lóun lọ kí i pé wọ́n ń fìyà òṣèlú jẹ ni, pẹ̀lú gbogbo àwọn ohun ìní tí wọ́n kà sí ọkùnrin náà lẹ́sẹ̀ àti owó tó sọnù tí wọ́n tọ́ka ẹ̀ sí, tí Àtíkù fúnra ẹ̀ sì mọ̀ pé ẹni yìí ò ṣe ju iṣẹ́ ìjọba lọ, pé lọ́ọ̀yà kúẹ́kúẹ́ ni tẹ́lẹ̀, àti pé kò nílé tó fi gba iṣẹ́ Buhari, tó wáá fẹ́ fi iṣẹ́ náà sílẹ̀ tílé ń lọ sí bí 60, tí owó inú àpò ẹ̀ ní báǹkì kò sì níye. ǹjẹ́ èèyàn kò ní wo Màlàmí dáadáa kó sì wo Àtíkù fúnra ẹ̀ náà dáadáa? ó sì dájú pé bí Àtíkù ti ń ṣe fún Màlàmí yìí náà ni yóò ṣe fún Nasiru El-Rufai nígbà tí òun náà bá làkàkà láti gba béèlì ara ẹ̀ jáde. níwọ̀n ìgbà tí a bá ti ní orílẹ̀-èdè tí kò sí ẹni tó lọ ṣòṣèlú tó di ipò ọ̀gá iṣẹ́ ìjọba mú tí kò di olówó tó yarọ, tí ìjọba Nàìjíríà ò sì gbọ́dọ̀ wádìí owó náà tàbí béèrè ibi tó ti rówó, tó jẹ́ tí wọ́n bá ti béèrè, àwọn kan yóò sáré bẹ́ síta tí wọ́n ó sọ pé nítorí tó jẹ́ Haúsá tàbí Ìgbò tàbí Yorùbá ni, tàbí nítorí tó jẹ́ Mùsùlùmí tàbí Kìrìsìtẹ́nì ni wọ́n ṣe ń wá kiri. kò sí ìgbà tí ìwà ìbàjẹ́ yìí yóò lọ. ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wí nígbà tí wọ́n rí Àtíkù nílé Màlàmí nìyẹn. Màlàmí kó owó ìlú jẹ, wọ́n rí i, wọ́n mú un. owó náà kì í ṣe kékeré, gbogbo ayé sì mọ̀ pé owó ìjọba, owó àwọn ọmọ Nàìjíríà ni. wọ́n torí ìyẹn wọ́n tì í mọ́lé. nígbà tó jáde láti mọ́lé, ọ̀kan nínú àwọn aṣáájú orílẹ̀-èdè yìí gbé ẹ̀wù ẹ̀ kọ́rùn, ó gba ilé ẹ̀ lọ. ó ní nítorí pé ó wà nínú ẹgbẹ́ òṣèlú òun ni wọ́n ṣe fẹ́ bá a ṣẹjọ́. nígbà wo ni inú ẹni tí wọ́n ló jalè bẹ́ẹ̀ kò ní í dùn? ń lòun náà bá bẹ̀rẹ̀ sí í fọnu. ó ní kò sí ìhàlẹ̀ tàbí ohunkóhun tí ìjọba Tinubu yìí lè ṣe fóun tí òun yóò torí ẹ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC, torí ẹgbẹ́ táwọn yóò fi gbàjọba ọwọ́ Tinubu nìyẹn. bí àwọn agbófinró ti pọ̀ tó
tí àwọn ọlọ́pàá lu ilé ẹjọ́ ìjọba àpapọ̀ tó wà ní Nigerian Defence Academy tẹ́lẹ̀ ní Kaduna pa tí gbogbo ibẹ̀ sì dí gágá tó àwọn èèyàn kan sì rápáládé tòsí ibẹ̀ tí wọ́n ń kọrin tí wọ́n tún gbéwèé dání ohun tí wọ́n sì ń wí náà ni pé El-Rufai kì í ṣolè àwọn míín wà níbẹ̀ tí wọ́n lè búra tí wọ́n lè ṣépè pé ọkùnrin náà ò jalè rí rárá àwọn tí wọ́n á ní kò sí ohun tó fẹ́ fi owó ìjọba ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n ka ẹ̀sùn sí ọkùnrin náà lẹ́sẹ̀ kẹ́kẹ́ pohùn máa wò kó lẹ́nu yàtọ̀ sí àwọn lọ́ọ̀yà àti àwọn olóṣèlú tí kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ míì ọ̀pọ̀ àwọn tí wọ́n ní làákàyè níbẹ̀ ni wọn kò lè sọ kinní kan àwọn olóṣèlú tí wọ́n fẹ́ràn ọkùnrin náà ni wọ́n ń sọ pé kí ló wà nínú ìyẹn pé owó kékeré lowó tí wọ́n ń sọ ń pa ẹ̀ yìí ìwọ wá ni wọ́n ń torí ẹ̀ làkàkà tí wọ́n ń torí ẹ̀ fi wọ́lẹ̀ wọ́n ní ṣe bí ìlú làwọn tí wọ́n jí bílíọ̀nù owó náírà wà kí wá ni wọ́n ń sọ ní ti El-Rufai ṣùgbọ́n àwọn yìí kò mọ̀ pé kò sí kékeré olè pàápàá nídìí iṣẹ́ ìjọba àti pẹ̀lú kì í ṣe ẹni tí wọ́n bá gbé sí ipò pàtàkì bẹ́ẹ̀ ló yẹ kí wọ́n máa bá àwọn ìwà bẹ́ẹ̀ lọ́wọ́ wọn pẹ̀lú ní gbogbo ìgbà lọkùnrin yìí máa ń pariwo pé owó ìjọba kò bọ́ sóun lọ́wọ́ rí ẹjọ́ ẹyọ kan ni wọ́n sì pé El-Rufai yìí bẹ́ẹ̀ ẹjọ́ méjì míì sì wà lọ́rùn ẹ̀ tí wọ́n jẹ́ ẹjọ́ owó kíkójẹ àmọ́ nínú ẹjọ́ eléyìí àkọsílẹ̀ àwọn ICPC nílé ẹjọ́ ni pé El-Rufai jí ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta-dín-ẹyọ-kan 579 million naira wọ́n ló jí kó owó tí kò yẹ kó jí rárá ni báwo ló ṣe jí owó ọ̀hún wọ́n ní òfin wọn ní Kaduna ni pé bí ẹnìkan bá ṣe gómìnà tó lo ọdún mẹ́rin nígbà tí yóò bá lọ yóò gba ìlọ́po mẹ́ta owó oṣù tó bá ń gbà gẹ́gẹ́ bí owó ìfẹ̀yìntì àti àjẹmọ́nú ẹ̀ pé nígbà tí wọ́n ṣẹ́ owó náà ó jẹ́ bí 20 mílíọ̀nù náírà pé iye tó yẹ kí El-Rufai gbà kó lọ sílé nìyẹn bí ẹni tó sin ìpínlẹ̀ Kaduna fún ọdún mẹ́rin láti 2015 títí di 2019 àmọ́ nígbà tí El-Rufai yóò yọ owó ìfẹ̀yìntì yìí ọkùnrin náà yọ 310 mílíọ̀nù dín ẹgbẹ̀rún lọ́nà igba ìyẹn 289.8 million bẹ́ẹ̀ 20 mílíọ̀nù péré ló yẹ kó yọ El-Rufai gba owó náà ó dà á jẹ oṣù kẹsàn-án ọdún 2020 ló yọ owó náà nígbà tó mọ̀ pé ẹsẹ̀ òun ti rinlẹ̀ ní sáà kejì dáadáa àmọ́ kò dúró kíjọba sáà kejì ẹ̀ yìí parí tó fi yọ owó àjẹmọ́nú àti ìfẹ̀yìntì ẹ̀ inú oṣù kínní January 2023 ló ti yọ ó sì tún yọ iye kan náà 289.8 million yàtọ̀ sí 20 mílíọ̀nù tó kàn án nínú owó ìjọba Kaduna owó yìí wà nínú àkọsílẹ̀ bó ti kọ ọ́ síwèé tó fi yọ àti ní báǹkì tó kó lọ ní ọ̀nà kejì ìyẹn ẹlẹ́sùn kejì tí wọ́n sì fi kàn án wọ́n ní El-Rufai ní àkáǹtì kan ní báǹkì GTB tó jẹ́ dọ́là ìyẹn owó dọ́là nìkan ló ń san síbẹ̀ wọ́n ní láti 2017 làwọn owó ìsọnù kan ti bẹ̀rẹ̀ sí wọ inú àkáǹtì náà nígbà tí yóò sì fi di ọdún 2023 owó tó ti wọ inú àkáǹtì yìí jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin-lé-kan owó dọ́là $781,900 wọ́n ní El-Rufai ló san àwọn owó kan nínú owó náà síbẹ̀ o àwọn owó tó jẹ́ ńláńlá nígbà náà ni àwọn èèyàn kọ̀ọ̀kan míì bẹ̀rẹ̀ sí san owó dọ́là àwọn tí wọ́n jẹ́ ọmọọṣẹ́ òun fúnra ẹ̀ wọ́n ní àwọn tí wọ́n bá san owó yìí wọlé jù ní Joel Adoga Peter Kagu Ajayi Ayọ̀délé àtàwọn míì ICPC ní níbi tí ọ̀rọ̀ náà wá lé sí gan ni pé gbogbo àwọn tí wọ́n san owó yìí wọlé fún El-Rufai pátá gbogbo wọn ló ti sá lọ o tó jẹ́ pé àwọn ò rí ẹnìkankan nínú wọn owó irú iṣẹ́ wo ni wọ́n ṣe fún El-Rufai kò sí àkọsílẹ̀ pé wọ́n ṣiṣẹ́ kankan fún un iṣẹ́ wo lòun náà ṣe tó fi ń gba owó dọ́là bẹ́ẹ̀ òun náà kò ní àlàyé tí yóò ṣe nídìí èyí làwọn ICPC fi gbá a mú lọ́ọ̀kan ibẹ̀ yẹn pé kò sóhun méjì tó ń ṣe ju àrọ́ndàrọ́ndà owó lọ pé owó ìjọba ìpínlẹ̀ Kaduna tí wọ́n ń ṣẹ́ sí dọ́là ló ń wọ inú àkáǹtì El-Rufai lọ ẹjọ́ méjì tó wà níwájú adájọ́ Rilwan Aikawa nìyí bẹ́ẹ̀ làwọn ẹjọ́ míì sì kù lórí ọ̀rọ̀ owó kíkójẹ yìí àmọ́ èyí tó fẹ́ kọ́kọ́ torí ẹ̀ gba béèlì nìyẹn agbẹjọ́rò El-Rufai Ukpang Akpan ní kí adájọ́ fún oníbàárà òun ní béèlì lọ́yà àwọn ICPC Osuobeni Akpaniseha ní kí wọ́n má fún un ní béèlì kankan
pé ọ̀rọ̀ náà le jù bẹ́ẹ̀ lọ. Ohun tí wọ́n ṣe sún ẹjọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀lì sí ọjọ́ ìṣẹ́gun tó ń bọ̀ yìí nìyẹn. Gbogbo ayé ló ń retí ẹnu tí El-Rufai yóò fi ṣàlàyé àwọn owó yìí. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń retí ẹnu tí yóò fi bẹ̀rẹ̀ sí sọ pé òun ò kówó jẹ rí lẹ́yìn eléyìí, àti ohun tí àwọn alátìlẹyìn ẹ̀ gbogbo yóò sì tún bẹ̀rẹ̀ sí sọ, bóyá pé Tinubu ló lówó ni o àbí àwọn ará Kaduna ni wọ́n lówó wọn. Ó dìgbà tí ẹjọ́ bá dé ojú ọ̀gbagadè ká tó mọ ẹni tí ajé ọ̀rọ̀ náà yóò ṣì mọ́ lórí porogodo. Ọláyíwọlá Alága ló tún ṣe àyẹ̀wò àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Nasiru El-Rufai yìí, tó sì ń ṣe àkọsílẹ̀ fún Bùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.